sínú oṣù April tó jẹ́ oṣù tí a máa ń ṣe ìpàdé Synod ti diocese wa ní ọdọọdún. Ayọ̀ ló jẹ́ fún wa pé Olúwa dá wa sí. Àwa tá a ṣe lọ́dún tó kọjá, àwa náà la tún wà láyé nínú ọdún yìí láti ṣe ìpàdé Synod. Mo gbàdúrà fún ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù wípé tí ọdún yìí kò ní jẹ́ àṣemọ fún ẹnikẹ́ni. Mo gbàdúrà pé lórúkọ Jésù Olúwa yóò máa rí ọdún. Ohun ayọ̀ báyìí á máa pọ̀ sí láàrin wa. Ọjọ́ ọ̀la á dára fún wa, á sì dára fún diocese wa ní orúkọ Jésù. Ìpàgọ́ ti ọdún yìí fún Synod yóò wáyé ní St. John's Anglican Church, Odò-Ṣìmádégún. Mo gbàdúrà lórúkọ Jésù wípé bí gbogbo àti máa kó ara wa jọ síwájú Olúwa nílùú Odò-Ṣìmádégún, ìbùkún àgbà ìyanu lórúkọ Jésù yóò bà lé ẹnìkọ̀ọ̀kan wa. Ìlú Odò-Ṣìmádégún yóò gba ìfarahàn agbára Ọlọ́run. Gbogbo ọmọ ìlú, Olúwa yóò súre fún yín, Ọlọ́run yóò bùkún fún yín. Bí ẹ ti ṣe ìmúrasílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti gbà wá ní àlejò, ju bí ẹ ti retí, Olúwa yóò bùkún fún yín, yóò sì gbé ọwọ́ yín sókè. Ìkọ̀ọ̀kan yín ẹ ó ní ànító àti àníṣẹ́kù ní orúkọ Jésù. Gbogbo ọmọ Ìjẹ̀bú Anglican Diocese lọ́kùnrin lóbìnrin, àkókò tún nìyí fún wa láti darapọ̀, láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ èyí tí Ọlọ́run pè wá láti ṣe, láti mú ìrere tọ̀ gbogbo ìlú àti onípòkípò ènìyàn, láti mú tọ̀ wọ́n lọ. Ara ojúṣe wa òun náà láti rí wípé a kéde Jésù Kristi fún gbogbo ọkàn, nítorí pé gbogbo ọkàn ló ṣe pàtàkì. Kálukú láǹfààní láti gba Jésù bí Olúwa tó olùgbàlà. Ní àwọn ìletò tí kò sí ìjọ Ọlọ́run, à ń kọ́ ìjọ tuntun. Àwọn ibi tí ìjọ Ọlọ́run ti wà tẹ́lẹ̀, àbí tó yẹ pé ó ti darúgbó, àbí tí wọ́n ní ìpèníjà kan, à ń ràn wọ́n lọ́wọ́ láti tún ilé ìjọ wọn kọ́, àti láti rí wípé wọ́n ní àwọn òṣìṣẹ́ èyí tí yóò máa polongo àti yóò máa wàásù ìhìn rere Kristi fún wọn. Nítorí náà ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí a dìde ká nawọ́ ìrànlọ́wọ́, ká fi owó ká fi ránṣẹ́ sí àwọn ilé ìfowópamọ́ wa. A máa fi àwọn ibi tí ẹ máa fi owó ránṣẹ́ sí, a máa fi hàn lójú móhùnmáwòrán yìí. Bí ẹ bá sì ti ń rí, dẹ́káwa náà lọ́wọ́ sí iṣẹ́ yìí. Iṣẹ́ wa ni, iṣẹ́ bàbá wa ni. Bàbá sì ti ń lọ́wọ́ sí, Ọlọ́run yóò bùkún fún wa. Gbogbo wa à ń fúrúgbìn sílé ológo ni. Lópin ìrìn àjò wa lórúkọ Jésù, a ó gba èrè tó dájú, a ó gba èrè tó ní ìbùkún. Àwa pàápàá lórúkọ Jésù, ayọ̀ wa yóò kún ní ìjọba ọ̀run. Mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kú ọdún ní orúkọ Jésù. Àwa tá a ṣe lọ́dún yìí, àwa náà láti ṣe lọ́dún tó ń bọ̀. Gbogbo wa lọ́kùnrin lóbìnrin ní orúkọ Jésù, ayọ̀ wa kò ní pàdé ìbànújẹ́. A kí gbogbo àwọn àlùfáà, a kí gbogbo àwọn ìyàwó àlùfáà, a kí gbogbo àwọn ọmọ ìjọ ní diocese Ìjẹ̀bú pé a kú oríire Synod ti ọdún yìí. Àkòrí tí à ń wò òun náà ni wíwo Jésù Kristi, ẹni tí í ṣe aláṣepé ìgbàgbọ́ wa. Àkókò láti pé ara wa níjà, láti gbójú wo Jésù Kristi, ẹni tí í ṣe aláṣepé ìgbàgbọ́ wa. Òun la wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo sì gbàdúrà lórúkọ Jésù, ojú ìgbàgbọ́ kò ní ti ẹnikẹ́ni nínú wa. Olúwa yóò bùkún fún yín bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa, tí ẹ sì ń kí wa lẹ́yìn láti rí pé iṣẹ́ Olúwa yìí ó di ṣíṣe. Ayọ̀ ní tiyín, ìgbéga ní tiyín, àlàáfíà fún yín ní orúkọ Jésù. Àmín.